Ọlọ́run ayérayé alágbára jùlọ lórí ọ̀fẹ́ jùlọ kábíyèsí ìjìnlẹ̀ ìfẹ́ olórúkọ ńlá abíọ́gá fún rẹ̀ ọ̀fẹ́ tání lákòókò yìí láti wá síwájú ìtẹ́ àánú agbáládùn Olúwa bí a lọ nínú ọ̀rọ̀ rẹ̀ Jésù Kristi wá mí sí wa ọ̀rẹ́ tá àgbọ́jọ́ tún ayé wa ṣe àti ní ìkẹyìn jáde bá ọjọba èyí la fi gbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa àmín. Àwọn ọmọ Ọlọ́run mo kí wa pé a kú àkókò yìí mo sì gbàdúrà yìí pé àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Kókó tá a fi ru ìgbàgbọ́ wa sókè lónìí òun mo pè ní wo Jésù kí o sì yè. Wo Jésù kí o sì yè. Ibi tí a ti mú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí jáde wá òun ni ìhìnrere Lúùkù orí 11 látẹsẹ̀ kínní èyí tó kà báyìí wípé ó sì ṣe bí ó ti ń gbàdúrà ní ibì kan bí ó ti dákẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wí fún un pé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà bí Jòhánù ti kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Níbi tí a kà yìí a rí pé ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi ọ̀kan náà àwọn 12 oníbẹ̀ jẹ́ pé ó tọ̀ Jésù wá ètò túmọ̀ sí pé ó ti pẹ́ tó ti máa ń wo Jésù ó ti pẹ́ tó ti máa ń wò gẹ́gẹ́ bí ẹni tá a rò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere. Ó rí pé Jésù yẹn tó máa ń gbàdúrà ó rí pé Jésù yẹn tó máa ń ṣàánú ó rí Jésù gẹ́gẹ́ bí olùpèsè ó wá tọ̀ wá pé olùkọ́ni jọ̀wọ́ jàre kọ́ wa bí a ti ń gbàdúrà. Síwájú sí arákùnrin yìí ó ti wo Jésù gẹ́gẹ́ bí olùgbàlà ó ti mọ̀ ọ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ó ti pẹ́ tó ti máa ń wo Jésù gẹ́gẹ́ bí àkórí ọ̀rọ̀ tá à ń gbé ọ̀ pé wo Jésù kí o sì yè. Bó lè pé òun wá láti wá kẹ́kọ̀ọ́ nípa àdúrà ṣùgbọ́n a fẹ́ wò lónìí ní oríṣiríṣi ọ̀nà tá a lè gbà láti wo Jésù Kristi ká sì di ẹni ìgbàlà. Òní Jésù Kristi jẹ́ àpẹẹrẹ rere tí a gbọ́dọ̀ tẹ̀lé gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ó jẹ́ àwòkọ́ṣe ẹni tí ó ní gbogbo agbára láyé àti lọ́run gẹ́gẹ́ bí ìrètí Mátíù orí 28 ẹsẹ̀ 18 Matthew chapter 28 verse 18 ó ní Jésù yìí pé gbogbo agbára láyé àti ní ọ̀run ni a ti fi fún mi. Ó mọ̀ wípé Jésù jẹ́ ìdáhùn sí gbogbo ohun tí a lè máa là kọjá. Jésù Kristi wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tí ń ṣiṣẹ́ tí a di ẹrù wúwo lé lórí èmi ó sì fún yín ní ìsinmi. Ó ti rí Jésù gẹ́gẹ́ ẹni tó lè fúnni ní ìsinmi ẹni tó lè gbani kó lọ́wọ́ àjàgà ẹni tó lè fún wa ní ìṣẹ́gun lórí ohunkóhun tá à ń là kọjá. Ìrètí Matthew orí 11 ẹsẹ̀ 18 Matthew chapter 11 verse 28. Síwájú sí Jésù Kristi ta ní ká wòye ká sì yè. Ó jẹ́ olùwòsàn ó jẹ́ olùpèsè ó jẹ́ aláàánú ó jẹ́ olùbùkún ó jẹ́ olùkọ́ni ó jẹ́ olùtọ́ni àti pé ẹni tí ó ti wà kí ayé tó wà. Pọ́ọ̀lù fi ìdí rẹ̀ múlẹ̀ nínú lẹ́tà rẹ̀ sí àwọn ìjọ tó wà ní Fílípì orí 2 ẹsẹ̀ 5 sí 10 tó kà báyìí wípé ẹ ní èrò yìí nínú yín èyí tó ti wà pẹ̀lú nínú Kristi Jésù ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run tí kò kà sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba ṣùgbọ́n ó bọ́ ògo rẹ̀ sílẹ̀ ó sì mú àwọ̀ ìránṣẹ́ a sì ṣe ní àwòrán ènìyàn onígbà tá a sì rí ní ìrí ènìyàn ó rí ara rẹ̀ sílẹ̀ ó sì tẹríba ti dé ojú ikú àní ikú orí igi àgbélébù. Nítorí náà Ọlọ́run pẹ̀lú sì ti gbé e ga gidigidi ó sì fi orúkọ kan
tó borí gbogbo orúkọ, pé ní orúkọ Jésù Kristi ní kí gbogbo eékún kí ó máa wólẹ̀, àwọn èyí tí ń bẹ ní ọ̀run àti àwọn tí ń bẹ ní ilẹ̀ àti àwọn èyí tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀, àti pé kí gbogbo àwọn kó máa jọ pé Jésù Kristi ni Olúwa. Kí ni ohun tó ń là kọjá lákòókò yìí? Jésù Kristi ni Olúwa. Òun láti fún ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ. Àkókò tó wà yìí, ó lè máa ra ìṣòro àìríjẹ tàbí àìrímọ́, tàbí àìlè tẹ̀síwájú nínú ẹ̀kọ́, tàbí àwọn ìpèníjà nínú àìsàn tàbí nínú àìríṣẹ́ṣe. Wo Jésù Kristi kí o sì yè. Àwọn ọmọ Ọlọ́run, pé ká wo àwọn àpẹẹrẹ tó lè wo Jésù Kristi nínú Bíbélì àti ohun tó ṣẹlẹ̀ sí wọn. Ẹni àkọ́kọ́, ó ní balógun ọ̀rún pé ká gbé yẹ̀wò lákòókò yìí. Balógun ọ̀rún, nígbà tó gbọ́rọ̀ ní Jésù nínú ìrètí Mátíù orí 9 ẹsẹ̀ 5 sí 13, Matthew chapter 8 verses 8 to 13. Nígbà tó gbúrò Jésù, ó gbàgbọ́ láti lọ bá a. Nígbà tó dẹ̀ sọ fún Jésù, Jésù sọ pé òun ń bọ̀. Ṣùgbọ́n tó sọ fún Jésù ni pé, wo olùkọ́ni, ó nílò kó wá sọ́dọ̀ mi. Ó ní sọ kìkì ọ̀rọ̀ kan, ó sì mú ọmọ mi lára dá. Ó ní ìgbàgbọ́ ààyè. Ó wo Jésù. Jésù sọ wípé máa lọ. Ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá. Ọmọ rẹ̀ sì yè. Ẹnì kejì ní obìnrin ará Sírófóníkíà, ẹni tí ìgbàgbọ́ òun pàápàá tó mú lára dá. Tá bá wo Máàkù orí 7 ẹsẹ̀ 24 dé 30. Mark chapter 7 verses 24 to 30. A rí pé arábìnrin yìí, nígbà tí Jésù sọ fún ó ní olùkọ́ni, ó ní wo, ó ní lóòótọ́ ó kàún pé ajá ní oníṣùgbọ́n ajá pàápàá máa jẹ èérún tó bọ́lẹ̀ látorí tábìlì. Àsìmọ́ tó ṣẹlẹ̀ nítorí pé ó wo Jésù, a mú ọmọ rẹ̀ lára dá. Wo Jésù kí wọn náà kó lè yé. Jésù wo ọmọ tí ó ní ẹ̀mí àìmọ́sàn nínú Lúùkù orí 9 ẹsẹ̀ 37 sí 40. Luke chapter 9 verses 37 to 43. Obìnrin onísun ẹ̀jẹ̀ pàápàá, ẹni tó náà ní ìgbàgbọ́ nínú Jésù, ní ìrètí Máàkù orí 5 ẹsẹ̀ 28 sí 34. Mark chapter 5 28 to 34. Òun náà ti máa ń wo Jésù, ó wá pinnu pé wo, tí èmi bá ti lè fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀, ó ní lọ́gán ara òun yóò dá. Ó sì lo ìgbàgbọ́ yìí, ó wo Jésù, a sì mú lára dá. Mo gbàdúrà fún ohunkóhun tó lè máa là kọjá. Bí o ti ń ru ìgbàgbọ́ ara rẹ sókè nínú Kristi, gba ìmúláradá lórúkọ Jésù. Ṣé okòwò rẹ ní ò lọ dáradára ni? Nítorí pé o ní ìgbàgbọ́ pé Jésù lè bá ọ ṣe, ó yá gba ìyè lórúkọ Jésù. Ó ní bí ọmọ bá sọ yín di òmìnira, ẹ̀yin yóò di òmìnira ní tòótọ́. Síwájú sí àwọn ọmọ Ọlọ́run, Jésù bá ìgbín omi wí nígbà tí àwọn ọmọ rẹ̀ wà nínú ọkọ̀. A sọ pé ìjì bẹ̀ sí jà, ìgbín omi bẹ̀ sí ṣẹ́ sínú ọkọ̀, tó bẹ́ẹ̀ tí a lọ jí Jésù níbi tó wà pé, Olúwa, ṣé wọn kò bìkítà ká ṣègbé bí? Wọ́n lọ tí ẹni tó yẹ kí wọ́n sátọ̀. Jésù dìde, ó bá ìjì wí. Mo gbàdúrà lẹ́ẹ̀kan ìjì ayé rẹ̀ ó dákẹ́jẹ́ lórúkọ Jésù. Wo Jésù kí o sì yè. Nínú ìrètí Jòhánù orí 2 ẹsẹ̀ 1 sí 10, John chapter 2 verses 1 to 10, a sọ fún wa pé nígbà tí ìgbéyàwó kan ṣẹlẹ̀ ní Kánà ti Gálílì, a pè ìyá Jésù, a tún pè Jésù, a tún pa àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n wà níbẹ̀. Nígbà tí wáìnì tán tójú fẹ́ tì wọ́n, a sọ fún ìyá Jésù, ó sì sọ fún Jésù. Jésù sọ pé kí wọ́n pọn omi kúnnú ládùúgbò. Ohun tó ṣẹlẹ̀ rẹ̀ ni pé omi wọ̀nyí ó di wáìnì. Ohun tá lè pè ní ẹkún ó wá di ayọ̀. Ohun tá lè pè ní ìtìjú ó wá di ògo. Mo gbàdúrà fún ọ, báyìí wọ́n pàápàá wà tó ti ní ìjì nínú ìgbéyàwó rẹ, nítorí pé òun gbọ́rọ̀ mi lákòókò yìí, a tú ọ sílẹ̀ lórúkọ Jésù. Jésù wo obìnrin
tí kò lè nàró sàn nínú ìrètí Lúùkù orí 13 ẹsẹ̀ 12. Nígbà tí Jésù rí i, ó pè sí ọ̀dọ̀ rẹ̀, ó sì fún un pé obìnrin yìí á tú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ̀, a sì tú sílẹ̀ nítòótọ́. Àwọn ọmọ Ọlọ́run, kí ni ìpèníjà tí ò ń là kọjá lákòókò yìí? Wá sọ́dọ̀ Jésù. Sáàmù orí 121 ẹsẹ̀ 1, ó ní èmi yóò gbójú mi sórí òkè wọn ni, níbo ni ìrànlọ́wọ́ mi yóò ha ti wá? Ó ní ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá tó dá ọ̀run òun ayé. Bákan náà, Sáàmù 123 Psalm 123 ẹsẹ̀ 1 sí 2, ó ní ìwọ ni mo gbójú mi sókè sí, ìwọ tó ń gbé inú ọ̀run. Kíyèsí bí ojú àwọn ìránṣẹ́ ti máa ń wo ọwọ́ àwọn bàbá wọn, àti bí ojú àwọn ìránṣẹ́bìnrin ti máa ń wo ọwọ́ ìyá rẹ̀, bẹ́ẹ̀ ni ojú mi ń wo Olúwa Ọlọ́run wa títí yóò fi dá mi lọ́lá. Ní ìkádìí, àwọn èrè wo ló wà nígbà tá a bá wo Jésù? Ìkíní, ojú kì yóò tì ọ́, gẹ́gẹ́ bí Psalm 125, Sáàmù 125, ó ní àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Síónì tá kò lè ṣí nídìí. Ohun ìkejì ni pé ìbànújẹ́ wọn ó máa ń di ayọ̀, gẹ́gẹ́ bí a ti ní Máàkù orí 5 ẹsẹ̀ 28 sí 34. Ìkẹta ni pé nígbà tá a bá wo Jésù, ìjì á dákẹ́jẹ́. Lúùkù orí 8 ẹsẹ̀ 22 sí 25. Àti pé tó wájú owó ẹ̀ ni pé ayọ̀ àìnípẹ̀kun, ayọ̀ ayérayé yóò wà níbẹ̀. Nítorí àwọn ọmọ Ọlọ́run, mo fẹ́ rọ̀ wá, mo gbà ọ́ níyànjú, wo Jésù yìí, gba Jésù yìí ní Olúwa àti olùgbàlà rẹ. Ó nítorí pé iye àwọn tó gbà á ni a fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Wo Jésù kí o sì yè. Àlàáfíà fún ọ lórúkọ Kristi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run fún wa ní agbára àti ìgbàgbọ́ ká lè rọ̀ mọ́ Olúwa, ká lè wò ọ́ ká sì yè, kí ìpín wa kó jẹ́ ti ayọ̀ àìnípẹ̀kun. Èyí la fi gbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín.